mautul ulama ikú àwọn àfà báwọn àfà tí wọ́n jẹ́ onímímọ̀ àwọn méjì náà làfà ó pín sí hakiki àti majasi àfà gangan àtàwọn àti àdìsíbí àfà. Ayakumullah. Ọba tí wàá di wípé ayé ń bọ̀ wá tí ó lópin àwọn àfà gan wọ́n máa kú àwọn àdìsíbí àfà ni wọ́n máa ṣẹ́kù. Aládìsí kan ti pé inna min ashrati sa'a an yurfa al-ilm wa yasbita al-jahl. Ọba tí pálí kìámà bá ń súnmọ́ a kó ìmọ̀ kú ńlẹ̀ gan ntẹ́ ń jẹ́ mà ìmọ̀ gan ní ń bẹ lọ́dọ̀ babalágége o. Adamallahu hayatan mudir. Àyìmọ̀ kan ní ń bẹ lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ń wí pé wọ́n yé mùsù Ramadana kalẹ̀ àyìmọ̀ kan nù. Ànábì ní àwọn èèyàn ní fẹ́ gbọ́ ìmọ̀ mọ́ àwọn aláyìmọ̀ kan ló kù táwọn èèyàn máa pè láàfà. Àyìmọ̀ kan wà nàpá òun náà wà jòkó bá àfáà bá ti wá rí àyà kan tó sì rájá náà sì tí ó ké àyà wọn kan ò yé o àwọn wọ́n sá máa ké ọ̀rọ̀ tí mi fẹ́ sọ yìí máa sọ. Masha Allah. Yóò wá fẹjọ́ báàkì ẹ̀ yóò fi ẹjọ́ nípa kìí ṣe bàyánu kìí ṣàlàyé o yóò wá fi ẹjọ́ lálàsé wọ́n sá máa káyà ìbí ọmọ àrùjọ lọ́n tèmi kò ní lè alájà àyà yẹn gan níbo ní ntàfà lọ kí lọ́lọ́run wí kò ní lè sọ. Allahu akbar. Àwọn aláìmọ̀ kan ní wà gbórí social media kan làwọn yóò máa ṣe Allahu akbar àwọn yóò máa hó lérí àyìmọ̀ kan. Bó ní mímọ̀ bá wá sọ̀rọ̀ mímọ̀ yóò wá strange sáàfà tí ń pèrè láàfà tí ń pèrè ń dáhì yóò wá strange wọn ní ha wọ́n tó láwọn sọ tuntun o wọ́n tó láwọn gbé tuntun dé àwọn bàbá wọn kọ́lẹ́sì o àwọn wọn wá bẹ̀rẹ̀ sí bínú. Ànábì ni wọ́n bá ti di báwọn yẹn bá ti ń tako ní mímọ̀ àbáwọn yẹn bá ń bu ní mímọ̀ Ànábì ní fantasiru sa'a. Sallallahu alayhi wa sallam. Ànábì ní wa yushrabal khamr. Àwọn èèyàn máa mutí àwọn ọ̀mùtí ọ̀pọ̀ láyé pàṣẹ́ntéèjì àwọn ọ̀mùtí yóò máa jẹ́ bí 80%. La ilaha illallah. Wa yazhara zina sìnà wà gbajúmọ̀ sìnà wà popular yóò wà famous. Allah. Sìnà pọ̀ gan. La ilaha illallah. Sìnà bàbá yóò ṣe kíni. Yóò pọ̀. La ilaha illallah. Bí obìnrin kan bá lọ́kọ kan yóò ṣe ní àlè méje. La ilaha illallah. Ọkọ ọmọ jẹ́ yọ kan àlè ọmọ wa jẹ́ méje. Ọba lóde tí ó ra sọ bí 100,000 a ní wọn ní problem àwọn méjì yóò pín ilé wọn lérí ni 20,000 ó ní 10,000. Àwọn náà sì rà á. Ọwọ́ ní wàyẹ́kìsúra nìsá ọ̀tẹ̀kìlọ̀ rìjàl. La ilaha illallah. Àwọn ọkùnrin wọn kéré àwọn obìnrin wà pọ̀ láyé ẹ̀rí nǹkan. Ànábì ní kọ́dà tó bá padà yá ọkùnrin kan padà máa fẹ́ ìyàwó 50. Sallallahu alayhi wa sallam. Láti gbàgbé tí ń jẹ́ sẹ̀ríà. Ìgbà òun ni sẹ̀ríà káfẹ́yàwó mẹ́rin òun lè sinmi torí ọ̀padà kú lẹ̀. Obìnrin bẹ́ẹ̀ ni wọ́n bá sẹ̀ríà jẹ́ àsọ̀rọ̀ àtúnṣe àní torí gbogbo nǹkan ní ó dojú. Wọ́n sì náà wá sùn lásà wá rùbá bò wá kàmsì. Bíta Ànábì ní ó padà dé. Bíta Ànábì ní ó dé. Sallallahu alayhi wa sallam. Ànábì tó wá tẹ̀síwájú ń jò ní iná nínú ọ̀rọ̀ òun náà. Ànábì ní inna Allaha ẹ dákun kí bàbá yẹn ó dákẹ́ kí bàbá ó dákẹ́ ẹ dákun bá mi. La yansi'u al-ilm intisa'an aw la yarfa'u al-ilma intisa'an yantasi'uhu min suduri an-nas aw kama qala.
aw la yakbidu al-ilm ọlọ́run ò ní ká ìmọ̀ ńlẹ̀ intisa'an yantasi'uhu fi suduri nas kò ní yọ ìmọ̀ kú lọ́kàn àwọn èèyàn wípé kéèyàn ọmọ máa kéwú mọ́ ó ti mọ̀ á kìí ṣe strategy wọn lọ́lọ́run máa fi kó ìmọ̀ ńlẹ̀ ọ̀nà tí ìgbà kó máa ńlẹ̀ òun ni pé yantasi'uhu bimawuti al-ulama aw bimawuti alimin níjọ́ tá a fa kan bá ti kú ọyọ ìmàkú láyé nù tá a fa kan bá tó kú ó tó yọ ìmà nígbà tó ń fi kí wù bá kú tààrẹ ní dípò ẹ ọgbọ Iyakumullah. nígbà tí o ní àdìsí bá kú tààrẹ ní fi rọ́pò ẹ Masha Allah. nígbà tẹni ọmọ tẹfsírì bá kú tààrẹ ní fi rọ́pò ẹ káwa náà wúwo ní sèpé gbogbo àwọn àfáà tí wọ́n ti lọ bí àwọn bàbá wa Sheikh Kamal àwọn Sheikh Adam àwọn bàbá Lágbàjì àwọn bàbá Àgbàrígidùmá àtàwọn àfáà bẹ́ẹ̀ láwọn tó jẹ́ àwọn àgbààgbà àfáà táwa náà bá táwọn pé àjẹ́ ni wọ́n nú mímà nígbà wọn ti kú ní ìsìntàlárí fi rọ́pò wọn láyé lónìí ni wọ́n ń kú nílẹ̀ díẹ̀ ọwọ́ kú àwọn díẹ̀ nínú àwọn àfáà gan anábìnrin tó bá ti wá díbẹ̀ láwọn àfáà láwọn onímọ̀ gan tí wọ́n lè dá sọ́rọ̀ ẹ̀sìn káàkiri gbogbo ayé wọ́n bá kú tán àtàyèzá làmúyẹ́bùkọ̀ àlìmọ̀n àwòlámúyúbùkì àlìmọ̀n tọ́lọ̀ wọn bá ti wá sẹ́ àfáà kan kúnlẹ̀ mọ́ tí ò sún ní mímọ̀ gidi mọ́ ẹ̀wọ̀n kí méjì mo pè wọ́n àwọn kan bẹ alárùbọ̀ kéwú alágàmúdèsí nígbà wọn bá gbọ́ àwọn ó tún fọ̀ wọ́n bá ti gbé àyàká lẹ́nu rẹ tó tú tó sì rí tú àwọn àbọ̀ tú wọ́n àbọ̀ fi ahán wọ́n bọ̀ fi fọ́ dáadáa alábẹ́ni tí ọba wá sáwọn àfáà tí wọ́n béèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn má ìtàkàsà náà sọ̀rọ̀ ó san juhala àwọn yóò wá lọ lè kó àwọn aláìmọ̀kan wọ́n á máa fa àwọn aláìmọ̀kan jẹ mú fútí aláìmọ̀kan náà wà kú wọ́n máa yàn mú fútí káàkiri gbogbo bí wọ́n bá ti yàn aláìmọ̀kan náà wà jẹ mọ̀fásírù òun náà jẹ àfáàgbọ̀n wà sí kọ́dà aláìmọ̀kan náà jẹ imam fàṣú ìlú wọ́n wá níwọ̀ mú fútí tààyàn mú fútí ẹ bá wa sọ̀rọ̀ oṣù ó láti máwẹ̀ fáàfù táwọn bèbè rẹ̀ ẹlìmí àwọn lẹ́nu ọba ti mú àwẹ̀ tí ò tí ì sí kinní kan òfin kan látọ̀dọ̀ àmírù àwọn ẹ̀pá fáàfù táwọn bèbè rẹ̀ ẹlìmí àwọn yóò sì jò fún ọmọ sàláwà tó bá rú wájú ẹ̀ fàdọ́lú wà àdọ́lú àwọn ti sọnù wọn mọ gangan wọ́n tó wá sọ àwọn èèyàn nù. Masha Allah. Oyè fàtiwá ti dóye wọ́n ń jóye mufti nìsín ó ti dóye ó ti kú olóyè ẹ̀sìn ìsìláàmù gan ó ti wá di ikú ti di politician nígbà tá a yan mágàjì ilé òun ni wọ́n yan mufti nìsín kọ́dà àwọn tó ẹlòmíì gan bí àwọ́dù wọn ti fún mufti pé àwọ́dù tá a fún yín ni ká máa jẹ́ mufti. Àwọn bàbá wa Sheikh Al-Madani àwọn kéwù lu ànábì ìgbà wọn ti parí gbogbo kéwù ìrò kí báwọn ni wọ́n há mufti kẹ́ni báwa ti há kí lọ́dọ̀ tí wọ́n yà yín kọ́dà àwọn náà ní mufti jákúmà àmọ́ mufti ṣe fún ti fàtiwá wò. Ọdún láti wà lélẹ́yìí. Ọdún láti lè kéde ti fàtiwá. Ẹ̀ẹ́dàkùn mélòó mufti ló ṣe fàtiwá gbogbo ayé gbogbo mufti káàkiri gbogbo ilẹ̀ Yorùbá yìí èwo láti rí fàtiwá lẹ́nu ẹ̀ sáàrí nǹkan tí wọ́n lè sọ̀rọ̀ lórí ẹ̀ ni ó ń kálukú rí nǹkan kan wí. Masiala sì wà ńlẹ̀ ààrí mufti kan nínú gbogbo mufti àyàn kọ̀ọ̀yàjú masiala. A kú níbi pé à ń sunkún pani ọba wa yanjú ọ̀rọ̀ ẹ̀sìn láyé má. Àwọn tá a wá fi jẹ mufti tọ́lọ́ ń ṣe òun nímọ̀ rẹ̀ tí wọ́n bá wá ṣèdájọ́ ẹ̀sìn ẹni ó jẹ mufti yóò máa sunkún lé mídíà. Ẹ̀yin náà wú àgbákò ẹni a fi jóye mufti yóò máa sunkún lé mídíà pé ha wọ́n bẹ̀sẹ̀ jẹ́ wọ́n tún ṣe wọ́n náà wí kan bá wa tún ṣe. Èyí wọn ni wípé ayé ti dorí kodò kọ́dà àwọn èèyàn fẹ́ gbọ́ ọ̀rọ̀ mímọ̀ mọ́ lórí mídíà báàbá àkàbá ti lè sọ̀rọ̀ mímọ̀
bóyá ń sọ̀rọ̀ fíkì àbí ń sọ̀rọ̀ sẹ̀rí àbí ń sọ̀rọ̀ kankan lórí social media àwọn yóò sì sùúrù ẹ lọ. àmì ìtọ́ bá ti di wípé àwọn ọ̀rọ̀ fíìmù bí àwọn Yorùbá fíìmù bí àwọn tí ń sọ̀rọ̀ Lísàbí àbí Kọ́lé Oṣó ó ti yé báwọn irú àwọn tí bá lè sọ fíìmù bẹ́ẹ̀ níbi wá sí àwọn àlàyé fẹ́ gbọ́ wọn ara ń tà nábì ní ọba dìgbẹ́ alikiyama bá múra tí ó wà ara tí ó máa ṣẹlẹ̀ nù. Sallallahu alaihi wasallam. náà àwọn ọmọ tí wọ́n wá wọ inú ṣahada alukur'ani yìí foundation ni wọ́n ní o. Masha Allah. báwo la ti fẹ́ ṣe wọ́n tí wọ́n fi bá ọ̀la mu fún ẹ̀sìn Akramakumullah. táàfin níjà àwọn ọmọ yìí ó sọnù mọ́ wa lọ́wọ́ ìrànlọ́wọ́ méjìlá ṣe fún wa. ìrànlọ́wọ́ àkọ́kọ́ ni pé gbogbo òwe tí wọ́n bá kà ẹ má jẹ́ wọ́n dá kéwú dúró ẹ jẹ́ wọ́n tẹ̀síwájú kí wọ́n lọ kéwú dáadáa. àkọ́kọ́ nù torí ìwé tí gbogbo wa ń dájú àwọn ọmọ akọ nísìnyí ebi yunifásitì tó ń sáré kọ́mọ rẹ̀ ó lọ tóbi ní ọmọ lọ lé kéwú máa ń ebi náà lọkùnrin tí ń gbọ̀ kadà ń bẹ̀ ń ebi náà lọ ebó nípa lọ́wọ́ kọ́dọ̀ sáàfù jọba ebó kadà nínú ọmọ kan bẹ mọ wá dọ̀ mi wọ́n wá nínú ó ti wà first second class ló mú kí ló pé tọ̀ 2.2 lẹ́ẹ̀ má pé yín o second class iná ló mú ìtọ́sí sí wà lọ́wọ́ rẹ̀ ẹ sì ń gun ọdún wa. tọ́ba wa gbé àwọn atọ́rọ̀ ní kí wọ́n kàwé díẹ̀ tó ní báwọn eléyìí kàwé díẹ̀ yóò fi èbó lálàsí o kó tó di pé wọ́n sọ èbó ni yóò fi lálàsí ayé wọn. díá fáwọn ọmọ wa ní Islamic education torí wípé bóyá bá kàwé nìsín kò súọ̀ fún wípé yóò fi wé wọn jẹun àmọ́ yóò wúlò fún bí ọ̀nà tó bá rìn o torí yóò lè ṣe ìbò. òun lè rẹ́nìkan tí ń ta báàjì àti bàtà nísìnyí kọ́ máa kọ́ àwọn kọ́sítọ́mà ní chemistry táwọn fẹ́ gbọ́ ni. àbí kẹ́nìkan wá rajà lọ́wọ́ fún ẹ̀jọ̀ kó ẹ̀jẹ̀ ń kọ́ yín biology nígbà tí ìràwọ̀ èèyàn kọ́ ń nígbà wọn gbà mí sí yunifásitì wọn ẹ̀jẹ̀ máa kọ́ ẹ̀yìn rárá báàjì àti bàtà rẹ̀ náà ni ó tà ẹnìkan ò sí lọ́dọ̀ rẹ̀ kọ́ máa wí pé ọmọ mathematics ọmọ social studies àbíkílẹ̀ máa pè chemistry physics biology àti theology àti zoology gbogbo ology kò ní sọ̀rọ̀ lára rẹ̀ báàjì àti bàtà tí ń tà náà ni wọ́n rà lọ́wọ́ ẹ̀ àmẹ́yìí tí ó máa sọ̀rọ̀ lára èèyàn alukurani nìkan ni máa ń sọ̀rọ̀ lára èèyàn kọ́dà bẹ́ẹ̀ ni ó ké kurani ọba sọ̀rọ̀ kurani ó sì máa sọ̀rọ̀ lára èèyàn òun tẹ ẹ bá rẹ ní alukurani tí tọ́ba mú alukurani dáadáa tó sì jẹ́ àpá tó sì ní ma dáadáa láì tí ì sọ̀rọ̀ ó ti máa pa àfa lélẹ̀ yìí ìwé òrí bẹ́ẹ̀ àyè máa yẹ pọfẹsọ ńlẹ̀ Yorùbá ẹlòmíín bẹ́ẹ̀ ló pẹ̀ gẹ́ pọfẹsọ ni bá àyè máa yẹ ní gbogbo àwọn wẹ́ẹ̀sì báyìí pọfẹsọ ni ẹsẹ̀ ń bẹ́ẹ̀ ló kó tí ń dákú lọ́wọ́ ọba pọfẹsọ lábẹ́ kòkó àmàyè máa alukurani àti máa hadith àti máa fíkíù tá a lè fi yanjú ọ̀rọ̀ ẹ̀sìn kò sí nǹkan tó tó láyé ká jẹ́ kí àwọn ọmọ wa tẹ̀síwájú o ẹlẹ́ẹ̀kejì tá a bá fẹ́ káwọn ọmọ wa ó kéwú ká máa lè kéwú tá a máa wọ ọmọ wa lọ. ẹsẹ̀ sálẹ̀ kéwú mọ́mọ́ lọ. ẹsẹ̀ sálẹ̀ kéwú ẹjọ́ jẹ́ àwọn lè kéwú pilẹ̀ ẹ má jọ ẹjọ́ jẹ́ àwọn òṣùlù kọ́ má jẹ́ àwọn òfòrò àwọn lè kéwú pilẹ̀ ẹ máa rí àdàbíyà ẹ máa rí màkàzí ẹ rí sùmùrà ẹ rí bàbá àgbàgídọ́mà àwọn àpilẹ̀ nu àwọn fòrú àwọn àyíwọ̀n náà ìpìlẹ̀ làwọn náà àmọ́ àwọn lè kéwú kan dé 1990 làwọn dé. àwọn lè kéwú AI. kí ló pé AI. bọ́n a bá ti mú ọmọ lọ bẹ́ẹ̀ ni o lè jèrè ọmọ àwọn mọ́tàlì kìí àmọ́ fìdí tọrọ ma wọ́n padà sọ́ọ́dọ̀ ta ni. àwọn lè kéwú àwọn sálábí ẹ̀gbọ́n mọ̀mọ́ yín lọ bẹ́ẹ̀. ọmọ bẹ́ẹ̀ débẹ̀ wọ́n kàn gba ìkúnlẹ̀ lọ́wọ́ wọn wọ́n bá gba ìkúnlẹ̀ lọ́wọ́ wọn wọ́n wá ní kí wọ́n gba sàtífíkẹ́ẹ̀tì iná kún lè fún ìyá wọn lé àti bàbá. gbogbo orú àwọn nǹkan báàní ká máa lé kéwú tá a mọ̀ máa wa lọ tí ó ti kéwú torí ọ̀padà dọ̀tá rẹ̀ ọ̀rọ̀ di méjì àbí. bẹ́ẹ̀ ni sà.
ẹlẹ́kẹ̀ẹ́ta àwọn ọmọ wa obìnrin gbogbo ọtọ́ bímọ obìnrin tọ́mọ rẹ̀ ọ̀gbọ́ ẹ̀sìn yìí tí ọ̀gbọ́ sílámù yìí ó ti ṣàgbákò. La ilaha illallah hayyakumullah. àìgbẹ́sìn yìí àìgbọ́ ìsìlámù yìí làwọn ọmọ rẹ̀ fi dolóso. Subhanallah. ọ̀rọ̀ kọ́ wọn lẹ́sìn láti lẹ̀ òjì wọn máa pé kí àwọn ọmọ pé kò dákọ́ mọ́ oṣooṣo. àìgbálùkùrá nìyí àìgbẹ́sìn yìí òun ló fà á tí ọmọ rẹ̀ obìnrin age of 18 years ó sì kakuléètì ọkùnrin tó bá a sùn torí wípé mi táwọn ọmọ akéèké tí wọn lè wé wọn ibi wọn ní fún àwé dé iye ọkùnrin tó bá bá wọn sọ máa kọ lẹ wọn sì kọ déètì lẹ ọwọ́ akọ déètì ó sì kà ọwọ́ á di 27 ọkùnrin ó sì wà lẹ́jọ́ 18 years ó ní dáyàrí déètì tó ń kálukú sì bá a sùn ọkọ síbẹ̀ ẹni kọ́ màwé àìgbẹ́kọ̀ọ́ Al-Kùránì nìyí àìfi Ọlọ́run hàn ọmọ rẹ̀. A gbọ́dọ̀ jẹ́ kí ọmọ obìnrin ó sọnù mọ́ wa lọ́wọ́. Hayyakumullah. Ẹ dákun gbogbo ẹni ó bá bímọ tí ọ̀tọ̀ tó bí pàápàá jùlọ ọmọbìnrin tó bá bí ọmọbìnrin tó fún lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. Èyàn sunkún lọ́la yóò wá sunkún lálùkìyámà ju tọ́lá àyàyé lọ. Kí ló pé? Challenge tí wọ́n ṣe TikTok nísìn àti Sakira Dansakidi ọmọ àbá kan ṣe. Ọmọ àbá tọ̀. Náà sì jó o. Wọ́n sì mú lóhùn rí bẹ́ẹ̀. Ó wà mídíà. Òkú ẹ̀ ni wọ́n máa wò ń tiẹ̀. Mídíà ló wà alábáyé ló ṣe tẹ̀lé. Ọmọ àbá máa lórí ó lè ṣe sí ní fẹ́rẹ́fẹ́. Ọmọ àbá fẹ́rẹ́fẹ́ àbá ti sàgbẹ́ kò mọ́jú ọlọ́run. Ọlọ́run a máa fi irú nǹkan báwọn ṣàdánwò àmọ́ ṣiṣẹ́ tiẹ̀ o. Ṣiṣẹ́ kọ́lọ́run wọn máa kú o ṣiṣẹ́. Ọmọ tí ọba wa yanjú fúnra ara rẹ̀ ọ̀bọ̀ pábọ̀sẹ̀ lára rẹ̀ wájú ọlọ́run. Àmọ́ kọ́ máa jásí kó o ju ọmọ obìnrin lẹ̀ ọ̀tọ̀. Ọmọ bọ́mọ rẹ ti ń lọ ọmọ bọ́mọ rẹ ti ń bọ̀. Èyí tó ṣẹlẹ̀ lónìí iṣu tí wọ́n gbé wá bá mi gbogbo àwọn afáyí wà mẹ́ka tó kù ńlé òun ló jẹ́ apẹ́. Wọ́n wá ọmọ kan tí wọ́n kidnap ẹ̀ láti gbé ọ̀sẹ̀ mẹ́ta sísìn ọmọbìnrin ni kò ju ọmọ 21 years lọ ó sì wà níléèwé. Ọwọ́ asáwádọ̀ wa ní Jacmel àwa bẹ̀rẹ̀ àdúrà wọ́n á ní kí àwọn Tìjàní àti gbogbo àwọn ẹ máa ṣàdúrà wọ́n wá ṣàdúrà àdúrà gbà gbàtàdúrà ó gbà òní wọ́n wá ń fún mi lábọ̀ pé àwọn ti rí ọmọ náà wọ́n ẹsẹ̀ wá ń ṣàlàyé bó ti jẹ́ báwo ló ti jẹ́ ọmọ tó lọ léèwé òní ó lè kàwé wá kó gbé ẹ̀kọ́ wálé ni kì í sọkọ lóní ó lè ní lọ́hùn ọba délé ìwé lọ́ba ní bọ́ǹfùrẹ̀ ó ní bọ́ǹfùrẹ̀dì ń lé fún láìfò fún rẹ̀ bọ́ǹfùrẹ̀dì ń fún lówó kò béèrè owó lọ́wọ́ ìyá àti bàbá mọ́ ń fún lówó ìrìnra sọ fún ìrìnra bàtà fún ìrìnra báàjì fún ọwọ́ àtijọ́ níhìn ọwọ́ ní kó jẹ́ káwọn ọjọ́ jáde káwọn òṣèré lọ káwọn jẹ ayé àtànísọ̀rọ̀ arábóníọ́ èwo ló ń ṣe tó ń sọ̀rọ̀ yẹn ìwọ náà ní máa èyí ṣe tó ń ṣe mọ́tò mi wọ́n yìí já sọ̀rọ̀ náà lọ́ba ní káwọn ṣe fàájì lọ díẹ̀ ọwọ́ gbé mọ́tò ọwọ́ di ọ̀nà bóṣogbo ni yàwọn pè níbi nǹkan ni ọ̀sá di pé Ọ̀ṣun state ni ó gbé lọ láti lẹ́yìn. nígbà ó gbé débẹ̀ ibi wọn dé sí tí wọ́n ní àwọn ọjọ́ sùn tí wọ́n gbádùn ara wọn wọ́n ti ra gbogbo nǹkan fún un lọ́wọ́ sọ fún un pé tọ́ ní tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé ọmọ obìnrin ní ó lo nǹkan fún un ni ó ló lo nǹkan báwọn sọ̀rọ̀ wọ́n á sọ fún un pé ibi tó ń gbé wáyé o òun fẹ́ kí àwọn gbowó lọ́wọ́ àwọn pẹ́rẹ́ǹtì rẹ ni tó wọ́n sì fẹ́ kọ́ ọmọ ṣe nísìnyí pé àwọn pe àwọn pẹ́rẹ́ǹtì rẹ pé àwọn ti kidnap rẹ àwọn sì gba ransom 10 million tó o bá sì ti lè ṣe àwọn pa ọ́ wọ́n bá pè lóòótọ́ wọ́n bá tọ̀ àwọn ti kidnap ọmọ rẹ o ìbá yìí làwọn sì mú wa ìyá lóhun dáná èyí ò ní ya bí ń sáré káàkiri èbèdè ńgbà tí ó yá tí ìyá lè rìpọ́tù fáwọn ọlọ́pàá làwọn ọlọ́pàá bá ní àwọn ó ṣe ìgbìyànjú àwọn lórí ẹ̀ inú àdúrà táwa ń ṣe àti inú ìgbìyànjú tí àwọn ọlọ́pàá ṣe ọlọ́run padà ní kí wọ́n pọ́sìtì wọn mábi tí wọ́n wà
wọ́n gẹ̀ẹ́tì wọn báwọn ọlọ́pàá tí máa ṣe níjọ́ tí wọ́n bá fẹ́ ṣiṣẹ́ gidi. Mashallah. ọwọ́ á mú gbòòrówó gbà ọlọ́run òjò rówó gbà ọwọ́ á mú àwọn méjèèjì dé ọlọ́pàá wọ́n bá ní báwo ló ti rìn ó lọ àmọ̀ sí àwọn àti ọmọ àwọn nítorí àwọn jọ ń fẹ́ra àwọn ní gbogbo nǹkan làwọn sì ti rà fún òun àti ẹ̀ làwọn jọ dámọ̀ràn pé káwọn jọ dá wọn gbọ́n ní fáwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ ọmọ yìí ní gbogbo ògbà tí ń béèrè lọ́wọ́ òun ó lóun ọmọ nǹkan tó ń ṣe tó ń wo ohun tó ń wù yìí kò yé òun ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ tó bá jásí wípé ọmọ tí òbí bá kọ́ lẹ́kọ̀ọ́ tọ́lọ́run tí èsì ẹ̀kọ́ ayé gbogbo ẹ̀kọ́ tá a fi lo ayé ọlọ́run ti gbé kalẹ̀ fún wa kalẹ̀ káwọ́ tó kiri ètìtì wa ẹ̀kọ́ tọ̀dọ̀ ọlọ́run bọ́ bá kọ́ ọmọ rẹ obìnrin tí ó fi lo ọdún 5 àbí 4 tí ó bá lò ní institution tí ó bá lò bó ti lọ ní dáadáa ní pípé wàláhì bẹ́ẹ̀ lọ́mọ rẹ ó padà wá ní pípé ọmọ mi lo ọdún 4 níléèwé ọlọ́ ń pípé ó sì dé láàbọ̀ ọmọ mi ti ṣe oyún 7 kó tó parí iléèwé ọwọ́ adélé ọkọ tó wá ṣàgbákò èyí ohun tó ń so igi ń jọ ìyàwó wọn tó jọ jó wọn ṣe dínà wọn ṣe gbogbo nǹkan tí wọn máa ń ṣe wọn ṣe reception wọn ṣe gbogbo ẹ̀ ọwọ́ adébẹ̀ tátọ̀ ń múra yọ wọlé ọmọ 22 yọ wọlé wá bá pé títí gbalaja òun lọ ní Èkó lọ́mọ tó lóun lọ ní ìwé lè kàwé ẹjọ́ máa yín ọ́ kẹ́kọ̀ọ́ alukur'an ẹ má fi ọmọ obìnrin ṣeré ẹni bá bọ́ ọmọ obìnrin ṣeré wọ́n dàbí àwọn tọ́lọ́hún challenge ń dùn níyì wọ́n challenge àwọn kan bẹ́ẹ̀ tọ́lọ́mọ obìnrin àwọn káwọn ní ọlọ́run ló ní báwọn bá ti bímọ obìnrin ọmọ àwọn bímọ fọlọ́run ní òun lọ́mọ bí ó ti tọ́ nkẹ́ ọmọ ọkùnrin nìkan ní tàwọn tó rún wọn làrúlé àwọn. òun lọ́lọ́run wá ń dá wọn lóhùn nù alukur'an a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. وله ما في السماوات والأرض ولو الدين واصبا أفغير الله تتقون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون وله الدين واصبا أفغير الله تتقون وله ما في السماوات ọlọ́run lẹ́mí mo ní tí ń bẹ nù sánmà méjèèje wàlàhárìlì àti tí ń bẹ nù lẹ̀ méjèèje èmi mo ní. wàlà òde ló wá sí bá. wàlà òde ló wá sí bá. èmi mo ní ẹ̀sìn gan èmi mo sì ní kí ẹ tẹríba kẹ́ ẹ gbàfà kẹ́ ẹ fi gbogbo ayé yín fún mi ọlọ́run èmi náà lẹ́ẹ̀fì fún. أفغير الله تتقون. ìjáde kan bẹ tẹ́ ẹ tún lè bẹ̀rù mọ́tò jèmi ọlọ́run lọ. وما بكم من نعمة فمن الله. ọlọ́run lóore tẹ́ ẹ bá rí dẹ̀ra. ما بكم من نعمة ìdẹ̀ra tẹ́ ẹ bá rí láyé ẹ lọ́lá láyé ni ẹ lówó. gbogbo nǹkan la tẹ́lẹ̀ fún yín فمن الله. èmi ọlọ́run ni mo ṣe dẹ̀ra. ìdẹ̀ra ò lè dàdédé dọ́dọ̀ yín. ẹ lè ṣàdédé bímọ ẹ lè ṣàdédé lówó ẹ lè ṣàdédé lọ́lá kódà béèyàn fẹ́ kọ́lé ó lówó tí ẹ kọ́lé yóò máa fowó rẹ́ǹtì hòtẹ́ẹ̀lì ni mo rí ẹni tó san owó 7 years lóòtẹ́ẹ̀lì tí wọ́n ń san 55,000 per night ó yìí san 7 months kalẹ̀ 7 years jàre ó san 7 years 55,000 per day. ọwọ́ àsan owó 7 years kalẹ̀ mórí lẹ́kọ̀ọ́ ni alọ kì í mẹ́rin ọwọ́ ní 7 years yàrá gbogbo kọ́dà bọ́ bá travel òun òbí ń tọ̀hún dà yóò mọ kọ́kọ́ rẹ̀ lọ́wọ́ ó tún wá kó àwọn ẹrù wọlé àwọn ẹrù tí ó máa ń lò nínú ilé ó tún kó wọlé kọ̀ wá kọ́lé ẹyọ kan
àánú Ọlọ́run ló láàánú lọ́dọ̀ ẹlòmíì lè lówó kó má lọ Mákà ẹlòmíì wá lè lówó tí ò ní bímọ ẹlòmíì sì lè bímọ tí ò ní lówó tí ò bí tọ́ bọ́lọ́hún tí ń ṣe nù ni. Wa ma bikum min ni'matin fa min Allah. Bíbẹ́ nìkan ní wá ọmọ tí ń sunkún tì mí gbogbo ìgbà ibi ó ti wà lọ́dọ̀ mi tí ń sunkún lọ àwọn kan mú wèrè kan wá láwọn ọmọ ẹni ó fún lóyún òun wà lọ́dọ̀ mi tí ń sunkún ọmọ pé ẹ bá ń sọ fọ́lọ́hún mọ́ ni bí ìgbà tó jẹ́ kí mi àtọ́lọ́hún ríra wa báwo yẹn bá fẹ́ ràn àwọn àfa àsọ̀rọ̀ wọn á kó bá wa wọn lẹ ebi ẹlẹ́bàá ń sọ fọ́lọ́hún sáwà adínàmbà rẹ̀ ní àbárí níwọ̀n láti ń pàdé ara wa àwa náà bí wọn náà ti rí un tó fi ràn àwa wọn làwa náà rí ibi tóun ti wá sunkún wípé fọ́lọ́hún ó fún un lọ́mọ ní wọ́n bá mú wèrè yẹn bá mú wèrè wá pé àwọn ọ̀mẹ ni ó fún wèrè lóyún o ọ̀gbọ́n Ọlọ́run rẹ̀ wà máa bí fún mi ní ìmọ̀tí tó bá rí dẹ̀ra láyé famínà láyé èmi Ọlọ́run mo ṣe dẹ̀ra. Ọmọ ìsá máa ṣàkọmọ dúró. Bí nira bá wá padà wá bá ọ lẹ́yìn dẹ̀ra. Fa ilé ìtẹ̀járó. Ọ̀dọ̀ mi náà lẹ́ pariwo wá kò síbi kan tẹ́ pariwo lọ àbọ̀dọ̀ mi àmọ́ àwọn èèyàn mistake tá a máa ṣe níjọ́ tọ́lọ́ ń bá ṣe dẹ̀ra fún wa àyẹ̀rántí Ọlọ́run àmọ́ níjọ́ tó bá ṣe nira fún wa là máa rántí ẹ̀. Àwa tá a dúpẹ́ oore tó ṣe fún wa lánàá kò yẹ ká gbé sòrò wa bá lónìí àbí àwa àfáà náà bí yẹn bá wá bá wa tó ní abẹ lọ́hùn tá abẹ lọ́hùn tó dépò ńlá tọ́lọ́hùn sànú ẹ̀ tí ò wá má níjú àgbákò bá tó wá bá sátún wá gbà oore tọ́lọ́hùn ṣe fún wa ọ̀pọ̀ ìwọ ló bí ọmọ yìí àwọn ọmọ tí wọ́n jòkó tí wọ́n ń ṣe wàlímà yìí kí wo tó dá ilẹ̀ lómi ti wà nílé ọkọ tí ò bímọ ọba aláyé lérí kò bímọ wọ́n tún wá dáyé ọ̀dàgbà wo tún wá bímọ ó sì bá àwọn lérí ń ṣe ń bẹ tí ò bímọ náà ni. ẹni bá mọ̀ pé èyí ń kó ní alhamdulillah. Alhamdulillah. Náà jẹ́ wọ́n níbẹ̀. Jẹ́sẹ̀fà tó rà ń kó. Ibi kú mẹ́, àbá kọ́ sí mo ti kú mẹ́ ni. Ìtàbí kò mí kò bí rọ́bì ẹ̀mí ó sì rí kú ọ́. Bàbá wa mú ìnira wá àbí tó mà ìdá. Jẹ́sẹ̀fà tó rà ń kó. À ń kíbò sí ìnira lọ sọ́dọ̀ rẹ̀ pé ń ni wá lára. Ọlọ́run ìnira yìí pọ̀, Ọlọ́run wọlé ìmọ̀láyíkà ẹ̀dẹ̀ wọn la, wọ́n ti ké wádùn mi, gbogbo wọn ti ṣàdúrà ẹ̀ka nira kú. Bí bá wa ká nira náà kù tán, ìlà ń parí kọ̀ mẹ́kọ́ bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ yóò ṣeré kọ́. Bàrí kún mi kù làwọn kan mú yín ọba tún máa ṣàyẹ̀múre sọ́lọ́run, wọ́n tún máa lè ṣẹbọ pẹ̀lú Ọlọ́run lẹ́yìn ìgbà tí dẹ̀ wọ́n látàn. Ìyẹ́kìmúrú bímọ àtẹ̀yìnà hàn. Wọ́n ń ṣàyẹ̀múre pẹ̀lú ń ta fún wa. Bàtà máa ta ó. Ọlọ́run ní wọ́n ta fún lọ́mọ tó múre ọmọ pẹ́ dúdú àfún ọlọ́mọ. Ọmọ rẹ tún gba sàádà Kùránì àwọn àfáà lẹ gba sàádà oní ìsáyè rẹ lẹ ó graduation sì ní graduation yá ọwọ́ amúra oko gbogbo àwọn ọ̀rẹ́ rẹ lọ ẹni bí a sọ fún àwọn àfáà ẹ̀rọ sàádà yẹn máa dọdún tí ń bọ̀ tọrọ mọ̀ mi tún máa ṣe graduation primary 6 graduation ni ó ṣe ọmọ bóyá tó bá dé yunifásitì tán bẹ̀ ni ó ti bẹ̀rẹ̀ polo àti láwùdù olóṣì àti láwùdù. Bóyá ilé ìwé tí ń lọ nísìn, bóyá kólóṣì àti láwùdù ń dóde lọ́wọ́. Bóyá ká ń ṣe kí sàádà Al-Kùránì fún. Tọ́ba yìí sàádà Al-Kùránì fún tó sì yóò kéwú níwọ̀nba, yóò lè máa ń nọ rẹ̀ wípé gbogbo òun kú mu yìí ò sí nù sẹ̀ríà. Ìyẹ́kìmúrú bímọ àtẹ̀yìnà hàn. Bàtà máa ta Ọlọ́run lè fi wọ́n máa ṣe bẹ́ẹ̀ lọ máa gbádùn rẹ̀ lọ. Wọ́n padà wá mọ́ tó bá yá. ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم ويجعلون لما لا يعلمون لما لا يعلمون نصيبا مما رزقناهم. Ọlọ́run ní dédé àsìkí tá a bá ṣe fọ́mọ èèyàn wọ́n máa wá wí pé báyìí ló yẹ kí pín àwọn orí báyìí kọ́ ló yẹ kó rí. Ṣé mi tí mo ṣe kàwé tó tí mo ní education tó èmi ló yẹ kí n máa tata èmi ló yẹ kí n máa bá wọn máa dákàrà èmi ló kí n máa dín pọpọ́ọ̀fù lérí títì gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tẹ́rí tán dín pọpọ́ọ̀fù kí ọkùnrin mi ti dálákàrà ọkùnrin mi ti dóhùn pọpọ́ọ̀fù ọkùnrin mi ń ta mọ́sà gbogbo wọn ni wọ́n wà educated tí wọ́n sì ní result lọ́wọ́ wọ́n sì dẹni tí ń ta mọ́sà tí mọ́sà ń bẹnu kọ́ọ̀sì tí wọ́n kọ́ lè ẹlòmíà máa ta àwọn popcorn àfihàn máa pè àwọn gúgúrú kan wáyé tó máa ń ṣe ẹ̀hùn kan ó tó wá pákéjì ẹ̀ nígbà tí ò ríṣẹ́
ọlọ́run bí n bá wá ṣe bẹ̀ tó kàwé tó di èèyàn tó blame mi ni mo sì lè rẹ́ni tí ó kàwé tí ọmọ nǹkan kan yóò sì máa control millions. ويقولون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون. babaláji méjì gbàjánu ọkùnrin ọlọ́run. دام الله دولته. njọ tó bá fẹ́ dúpẹ́ fọ́lọ́run ní babaláji méjì gbàjà njọ tí ó bá dúpẹ́ fọ́lọ́run tó fẹ́ wu àrà tọ́lọ́run dánú ayé ní bàbá náà. bí bàbá wọn ti ń dàgbà sí lórí rẹ̀ ń pọ̀ oore ń bá a dàgbà ni. Masha Allah. babaláji méjì gbàjà èyí sọdún yìí kójú ayé ó tó ní alójì nígbà tó ju ayé ń bẹ níjàpọ̀ àwọn ti dèèyàn láyé. Masha Allah. ojú ayé tó wá ní alójì wọ́n tó wá ń dèèyàn lọ níjọ́ tó máa fẹ́ dúpẹ́ fọlọ́run pé wọ́n lọ́run kí mo gbé fún ọ tó fi ṣe báyìí fún mi àti pòfẹ́sọ̀ ni àti dókítà ni àti gbogbo tó ọba wù lè dà ọ̀gá rẹ̀. Masha Allah. ọjẹ́ fíìsì ọjẹ́ gbani ọjà wù ọba àjẹ́ ẹnjìníà ọba àjẹ́ akátẹ́ẹ̀tì ọ̀gá rẹ̀ nítorí òun ní ògbésẹ fún ọ abẹ́ ló ti jẹ ọlọ́run ló tó bẹ́ẹ̀ ètò tiwa kọ́ ní ọba fẹ́ dúpẹ́ àwa awo àwọn bíi ọgọ́rùn-ún àwọn ọmọ àbí ọgọ́rùn-ún márùn-ún àwọn ọmọ àfihàn scholarship àní ẹ̀kàwé ọ̀fẹ́ òbí dúpẹ́ fọlọ́run náà jáde ọlọ́run má bọ́lá bàbá náà jẹ. Àmín. èmi ọlọ́run mo ṣe ẹ máa wá pé pé báyìí ló yẹ kí n ṣe bóun ni mo ṣe tí ì ṣe ibo mo gbé nǹkan sí tí ò lọ. لتسألن عما كنتم تفترون ويجعلون لله البنات. ibi tí ń lọ gan ibi tí ń lọ ló bí i mórí àwọn èèyàn يجعلون لله البنات. ọlọ́run láwọn èèyàn gbọ́ ọlọ́run lẹ́ẹ̀bù gan ọlọ́run láàgọ̀ tí mi náà ń bẹ nínú yín. يجعلون لله البنات. يجعلون لله البنات. ẹ wàá gbé ọmọ obìnrin ẹ wàá sọ pé léyìí sọ máa wà ọlọ́run ló ní. Subhanahu. ọlọ́run ní mímọ́ èmi ọlọ́run. Walahu ma yashtahun. Walahu ma yashtahun. wọ́n ń tọ́ làwọn ọmọ yashtahun náà ọkùnrin táwọn ń fẹ́ tó bá ti bí ọmọ obìnrin wọn ọmọ ti wà lábí ọmọ ti wà lábí bàbá bí obìnrin wa ni àwọn ọmọ ọlọ́run kò sí táwọn òkú bẹ́ẹ̀ ṣe alómi ò lè wúlò fáwọn obìnrin tó yẹ pé tá a bá kú tán kò ní gbélé wa ilé ọkọ ní òbí ẹ lákàá ìpínlẹ̀ ọba ti rí kó ṣe rẹ̀. pẹ̀lú bàbá ẹ̀yin ẹ má ṣe bẹ́ẹ̀ báwọn kan ti ṣe lánàá nù ẹ má ṣe bẹ́ẹ̀ lónìí ẹ tọ́jú àwọn obìnrin kọ́dà ẹ fún obìnrin ní ìtọ́jú tó times 2 tọkùnrin wá sí ibi fún yín náà nù. Hayyakumullah. kí ló kọ́ ọmọ yìí Zainab torí ẹni tí ń sọ̀rọ̀ yìí nínú àwọn ọkùnrin méjì obìnrin kan kí obìnrin ó wá kí Al-Qur'an ìyá rẹ̀ sọ ọ́ lé kí ó sì serious ó sì kí Al-Qur'an Alhamdulillah. ìyá rẹ̀ la fọmọ bọ̀ wá. Ọmọ ìyá rẹ̀ láwùdà ó sì sọ ọmọ rẹ̀ sí di Al-Qur'an.